Genesis yóò pín bàtà rọ́bà fún àwọn ọba aládé méje kan nítorí coronavirus. Ìjọba àpapọ̀ ti ọba ní kòró mọ́ inú kéèjì ajá nítorí virus burúkú yẹn. Ọ̀rọ̀ tí wọn náà sọ kò mọ́gbọ́n dání. Àṣírí ìyá ewé ti tú. Ẹsábọ́ọ̀dù gbé ìjà lọ sí hòtẹ́ẹ̀lì kan tí kò jìnnà sí ilé ọba Sáódì ní àyájọ́ ọjọ́ ìbí rẹ̀ nílùú Côte d'Ivoire. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ìrọ̀lẹ́ ìjẹta tí ó kọjá yìí ni Genesis Ọládélé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí alàgbà tí ó ń ṣe gudugudu méje àti àyà mẹ́fà ló pinnu lọ́kàn rẹ̀ pé òun yóò ṣe ohun tí ẹnìkan kò ṣe rí, èyí tí ó mú kí King Saheed Òṣùpá sọ wípé bí alàgbà kan bá fi style ṣe ohun tí ẹnìkan kò ṣe rí, ó dájú ojú rẹ̀ yóò rí ohun tí ẹnìkan kò rí rí. Because we dey hear na so they do you don craze. Saheed Olágídí tó sorí bí ìṣù ẹ̀bà yìí kí n tiẹ̀ pẹ̀lú Genesis ayé Genesis. Ní kété tí àwọn aláròká ti gbọ́ ìpinnu Genesis yìí ni wọ́n ti pa gbogbo iṣẹ́ wọn tì láti lọ ṣe ojú mi tó èkéyọ̀fò mọ́tò gba ní ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àgbàlagbà tí ò bá níṣẹ́ ló ń bá wọn sìnkú àbíkú ẹ̀rí tá máa bóòrùn yìí lọ bóòrùn yìí bọ̀ bí àbùrọ̀dá bàràǹdà Ọlọ́run má jẹ́ fìdí pa mí. Ọ̀rọ̀ yìí ló mú kí ikú bàbá yèyé fi ìbínú sọ wípé bí Israel Ọládélé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Genesis Global bá fi pín bàtà rọ́bà fún Ọọ̀ni of Ifẹ̀ àti ọba Olúbàdàn láì fi tòun ṣe, àfàìmọ̀ kí òun má fi ìbínú sọ gbogbo alákùkọ àti alágbàdo di pọ́tírì àwọn ẹlẹ́dẹ̀. Bàbá wa Aláàfin ẹ má bínú tán o, ẹ má sọ bẹ̀yẹn di pọ́tírì ẹlẹ́dẹ̀, àwọn Chinese á má bẹ̀rẹ̀ sí patronize again. Àwọn tí wọ́n ń jọ̀pọ̀ lọ wọ́n lè jẹ̀tẹ́ ọmọdé ẹ ronú sí o. Ìròyìn kúmọkùmọ náà lẹ̀ ń gbọ́, ẹ ṣe bí ẹ ti ṣe gentle bí òkúmùsù tí ẹ ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Ọ̀rọ̀ tí wọn náà sọ kò mọ́gbọ́n dání. Ìbínú yìí wáyé lákòókò tí ọba Lámídì ọba Adéyẹmí kejì ń kọ́ àwọn aṣẹ́wó òkèèrè kan bí wọn yóò ṣe máa fi panla kan iyọ̀ láì kó àrùn Toyota Corona. Will you keep quiet? Tó orúkọ àwọn ọba aláyé náà rèé o. Aláké of Ẹ̀gbá, Ọ̀ràngún of Ìlá, Alákétu of Kétu, Olúwo of Ìwó, Akínolú of Èkó-wa àti Queen Elizabeth ní ìlú Bìrìtìkó. Jesus! Tó kí n tó máa lọ, ìjọba àpapọ̀ ní ká sọ fún yín pé kí ẹ sanitize ọwọ́ yín, ẹ jókòó ńlé, ẹ jẹun, ẹ mu, ẹ̀mí ìṣẹ́gun ju ẹ̀mí ènìyàn lọ, ẹ má ṣe jáde fún ìlera ara wa náà ni, àti pé kí láńlọ́ọ̀dù má ṣe sin tẹ́nàtì kankan lówó, ẹ jọ̀wọ́ ẹ má kíìsì obìnrin, mo bẹ̀ yín bí ẹnìkan bá bú yín ẹ bú, ṣùgbọ́n tó bá di ìjà ẹ sá fún ìjà nítorí àrùn kòrónà Toyota, àti wípé ohun gbogbo tí ó bá ṣẹlẹ̀ ní àsìkò yìí kò sí ohun tó lè mú yín bínú tàbí kí ẹ bá ẹnìkankan jà, àìsàn kò ní fi ilé wa ṣe ibùgbé o. Tó ó wù ní ká ṣeré ní gbangba ṣùgbọ́n àrùn kòrónà ni kò jẹ́ o. Nígbà tí Minister for Health Ọ̀sáígé Ìhàire ló kọ ìròyìn yìí fún wa, nígbà tí bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn tú ní èdè China sí èdè Pòtogí, èmi ọmọ yín Òbónléjà Wúdẹ̀ yẹn kan bí ọgbẹ́, igi burúkú àbìtàkùn gbágangbàgan, igúnnugún bà lórùlé ojú tó lé ojú tó ko ni mo kà á fluently sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o, tó imú yín ni kí ẹ máa fi mí o. Hello guys, if you must skip any meal, it shouldn't be breakfast, so therefore go to Chips and Dat and get your delicious food and follow the address ṣebí ẹ ti rí pé kọjá lójú screen yín. Of course, don't be told.